Ní àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, wọn alátìlẹ́yìn wa, ibi ìpamọ́ wa, àdúpẹ́ fún àánú àti ojúrere ńlá láti arígbà ọ láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹfà. Ògo ìyìn àti ọlá ní fún orúkọ mímọ́ yín o. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé, ilé, ẹbí àti ara wa ní rere ní orúkọ Jésù. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ kẹsàn-án oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé dàpọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan. Dàpọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan, apá kìíní. Àmú àkọ́sórí wa nínú ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnléníogún. Genesis orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnléníogún. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò fi ara mọ́ aya rẹ̀, wọn yóò sì di ara kan. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé òwe orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùndógún títí di ẹsẹ̀ ìkọkànléníogún. Ìwé òwe orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùndógún títí di ẹsẹ̀ ìkọkànléníogún. Mú ọmú láti inú kùndù rẹ̀ àti omi tí ń sàn láti inú kànga rẹ̀. Jẹ́ kí ìsun rẹ̀ kí ó sàn káàkiri àti àwọn odò omi ní ìta, kí wọn kí ó jẹ́ kìkì tirẹ̀, kí ó má sì ṣe ti àwọn àjèjì pẹ̀lú rẹ̀ o. Jẹ́ kí orísun rẹ̀ kí ó ní ìbùkún, kí ìwọ kí o sì máa yọ̀ tìwọ ti aya ìgbà èwe rẹ, bí abo àgbòrín dáradára àti abo ìgalà. Jẹ́ kí ọmú rẹ̀ kí ó máa fi ayọ̀ kún ọ ní ìgbà gbogbo, kí o sì máa yọ̀ gidigidi nínú ìfẹ́ rẹ ní ìgbàkúgbà. Ọmọ mi, èéṣe tí ìwọ yóò fi máa yọ̀ nínú ìfẹ́ àjèjì obìnrin, tí ìwọ yóò fi gba àyà àjèjì obìnrin mọ́ra? Nítorí pé ọ̀nà ènìyàn ń bẹ níwájú Olúwa, ó sì fi wọ́n ìrìn wọn gbogbo. Wàyí ẹ̀já tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ilé ayé tó ń sáré ni à ń gbé, níbi tí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ti ń lé ọrọ̀ àti ọlá lọ́nàkọnà. Látàrí èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ń jìyà ní àwọn nǹkan. Ọkọ ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè ọ̀tọ̀. Ìyókù, àwọn ìdílé rẹ̀ ń gbé ní ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè mìíràn. Fífẹ́ra sójú ọ̀nà ní ọ̀nà jíjìn ti wà tipẹ́ o, ṣùgbọ́n ní báyìí a ní àwọn ìgbéyàwó ọlọ́nà jíjìn. Nítòótọ́ ẹ̀wẹ̀, ìgbéyàwó ọlọ́nà jíjìn kò dára fún ẹbíkẹ́bí. Ọkọ àti aya lè ní ọ̀rọ̀ àjọsọ àti ètò ìgbà díẹ̀ láti wà lọ́tọ̀ọ̀tọ̀ fún àwọn ìdí tí kò ṣeé yẹ̀, ṣùgbọ́n èyí kò gbọdọ̀ jẹ́ fún ìgbà pípẹ́. Ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ní í ṣẹlẹ̀ pẹ̀lú àìṣòtítọ́ nínú ìgbéyàwó. Ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ pẹ̀lú àìṣòtítọ́ nínú ìgbéyàwó jẹ́ àbájálẹ̀ àìsí nílé ọkàn nínú ọkọ tàbí aya. Ní ìgbà mìíràn, kódà àwọn tọkọtaya tí wọ́n ti ṣe ìgbéyàwó tí wọ́n jọ ń gbé pọ̀, wọ́n máa ń ṣe ìgbéyàwó ọlọ́nà jíjìn. Èyí lè jẹ́ nítorí yálà ọkọ tàbí aya máa ń tètè kúrò ní ilé lọ sí ibi iṣẹ́ láàárọ̀, tí yóò sì padà dé ní alẹ́ pátápátá. Irú àwọn tọkọtaya bẹ́ẹ̀, wọ́n ń gbé ayé ọ̀tọ̀ọ̀tọ̀, àti pé ọ̀kan nínú wọn tàbí àwọn méjèèjì ó ṣeé ṣe kí wọ́n ní àsopọ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n jọ ń lò púpọ̀ nínú àsìkò wọn papọ̀ ní àìsí nílé ọkọ tàbí ti aya. Irú àṣepọ̀ bẹ́ẹ̀ lè di ìfẹ́ ìkọ̀kọ̀ tí kò sì bójúmu rárá. Gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe ìgbéyàwó, tí o bá ṣàkíyèsí pé o fẹ́ láti máa bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ ju kí o bá ọkọ tàbí aya rẹ sọ̀rọ̀ lọ, iná ń jó lọ́fun amùkòkò nìyẹn o. Nígbà tí o bá fẹ́ràn láti máa lo àsìkò ní ìta ilé rẹ ju ọkọ tàbí aya rẹ lọ, wàhálà ti wà nìyẹn o. Nígbà tí o bá fẹ́ láti máa sọ àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú ọ̀rẹ́ tó jẹ́ ìdàkejì ẹ̀dá tirẹ̀,
dípò ọkọ tàbí aya rẹ. Ó yẹ kí o tú èrò ara rẹ pa o, kí o sì ṣiṣẹ́ lé yíyanjú ohunkóhun tó bá lè jẹ́ ìṣòro tí ó wà nínú ìgbéyàwó rẹ. Má ṣe tan ara rẹ jẹ nípa sísọ pé mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni yẹn, ọ̀rẹ́ mi lásán ni ó jẹ́, ọ̀rẹ́ lásán ni wá. Ọ̀pọ̀ àwọn àjọṣepọ̀ lẹ́yìn ìgbéyàwó máa ń bẹ̀rẹ̀ láti ibi ọ̀rẹ́ lásán ṣíṣe. Lẹ́yìn ìgbà díẹ̀, èṣù yóò mú ìdánwò tí yóò mú ìwà ẹ̀ṣẹ̀ wá. Mo gbàdúrà pé ìwọ yóò borí èyíkéyìí ìdánwò tó fẹ́ ba ìgbéyàwó rẹ jẹ́ ní orúkọ Jésù. Tí o bá ti ṣe ìgbéyàwó, lo àsìkò púpọ̀ pẹ̀lú ọkọ tàbí aya rẹ, kí o sì jẹ́ kí ó jẹ́ alábàárò rẹ. Ẹ jáde lọ sí àwọn ibi ìgbafẹ́ papọ̀, kí ẹ sì jọ máa rìn papọ̀ lóòrèkóòrè. Ó kéré tán ẹ̀ẹ̀kan lóṣù. Múra kí ẹ jọ jáde, gba ìyàrá ní ilé ìtura tàbí ilé ìgbé aládàáni fún òpin ọ̀sẹ̀ kan. Ó kéré tán ẹ̀ẹ̀kan lọ́dún, kí ẹ bá lè lo ojúlówó àkókò pẹ̀lú ọkọ tàbí aya rẹ. Kúrò ní ibi tí ìdíwọ́ wà. Lẹ́yìn ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run, ìbáṣepọ̀ pẹ̀lú aya rẹ àti ọkọ rẹ ló tún ṣe kókó nínú ayé rẹ, nítorí Ọlọ́run ti ṣe ètò yìí papọ̀ láti di ọ̀kan. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ àkọ́sórí wa tòní, jẹ́ kí dídi ọ̀kan pẹ̀lú ọkọ àti aya rẹ ṣe pàtàkì fún ọ. Ọlọ́run yóò bùkún ìgbéyàwó rẹ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: ó yẹ kí àwọn tó ti ṣe ìgbéyàwó máa ní ìtara láti lo àwọn àkókò tó jọjú pẹ̀lú ara wọn. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run á fi àwọn tó ti ṣe ìgbéyàwó lé yín lọ́wọ́ oore ọ̀fẹ́ àti ìtara láti máa lo àkókò tí ó jọjú pẹ̀lú ara. Olúwa yọ̀ǹda gbogbo ohun tí ó jẹ́ kí ọ̀tá kí ó máa wà láàrin ọkọ àti ní aya. Ọlọ́run ẹ bá wa mú kúrò. Àwọn onígbéyàwó ọ̀nà jíjìn, Ọlọ́run jọ̀wọ́ bá wa mú wọn padà bọ̀ sípò, kí ẹ dá ọkọ padà wá sílé àbí kí ẹ dá aya padà wá sílé, kí ìgbéyàwó náà kí ó lè máa lọ ní ìtùbí-ìnùbí. Àti àwọn tí ó ní làásìgbò nínú ìgbéyàwó wọn, ẹ fi àánú dá sí ọ̀rọ̀ náà, kí ẹ sì bá wọn yanjú ìṣòro náà ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.